fún ní yìí ẹ̀gùn gàgàgà ní ìyọ́rùn ọmọ sìkìsìkì ní obìnrin adéáfẹ́jì ọ̀dàn ni wọ́n ní ìgbà ìdí bá di méjì là tó dọlọ́mọ wọ́n sọ fún wa nípa marriage nìyẹn ìgbà tí ìdí bá di méjì là tó dọlọ́mọ èrò ìpó èrò ọ̀fà nígbà tí ilé ìbá wa nílé mi ilé ìwà nílé mi táwọn méjì gbà mí ni wọ́n tó dọlọ́mọ I have many things here àwọn èèyàn dẹ̀ máa ń sọ wá ní orí pé ọrùn wọ́lọ́pọ̀lọ́ rẹ wà ẹni tí ò bá ní èlò ni wọ́n ń bá sọ bẹ́ẹ̀. But I'm very glad today to say it pé ọrùn wọ́lọ́pọ̀lọ́ tèmi wà because until I pick up my Bible I never think about anything. I never know what to write, but when I pick up my Bible all those things will just be coming. That is ọrùn wọ́lọ́pọ̀lọ́ mi wà. So how can I have brain tomorrow? I only have. Fortunately, I will never get to interview Gbenga Adeboye. That's one of my regrets as a talk show host. I will never get to interview Gbenga Adeboye. So ìbà Ọlọ́run mi ìbàlẹ̀ mi kọjú báyé bá gbéná kárí bọ́lọ̀ ń bá ti wà lẹ́yìn ẹni òfò gbádárí ni o olójú kárí ayé lè mí ń kí olójú kárí ayé lè mí ń kì tó bẹ́ẹ̀ ọba tó lọ̀rọ̀ ọba tó lètò ọba tó nímọ̀ ọba tó níwà ọba tó lọ́gbọ́n ọba tó lòye tó fi gbogbo wọn kẹ́ mi tó fi tiẹ̀ tó ń gbọ́ mi náà kẹ́ ọba mi àjọkẹ́ ayé ònìkan ṣo náà lọ́ba àṣàkẹ́ ọ̀run wàká ẹ̀sà dárí màsíkà pókásì Ọlọ́run ọba mi ni kò pé méjì o ọba tí fọwọ́ lẹ́rán káyé ó kọ́kọ́ ṣe tiwọn náà kó tó lo kàhárù lórí kó wá wa ọba kan ṣoṣo tó jẹ́ pé òun nìkan ló pé tọ́gbọ́n rẹ̀ ò lè yí padà kó dẹ̀gọ̀ láéláé àwa èèyàn á sì ṣoore ńgbà míì yóò sì dibi máa lọ́wọ́ ẹ wá tètè wá wò ó ẹ wá wọ Ọlọ́run ọba mi ọba tó rí òní ṣèṣì dibi mọ́ lọ́wọ́ o láéláé dépò pé yọ̀ wá fọwọ́ hanu pé àwọn regret ńdọ́gba mi yìí Ọlọ́run ọba mi lè mí ń kí lọ́wọ́ ọba tí gbénu afẹ́fẹ́ ṣọlá ọba tí gbénu atẹ́gùn ṣògo ọba mi gijagija balẹ̀ gidi mu ṣe nǹkan ẹ̀rù jẹ̀jẹ̀ ọba tí gbé ní lékè téńté kó dàbí gbogbo ayé bá dojú ogun kọ ní ńjọ́ tèmi mọ́ nínú ọlẹ́ pa ẹ̀yìn òkú tó fẹ́ tẹ̀ lásán lásán ọba mi ọba tó ní mọ́ ṣe ọba tó ní mọ́ dán wò ọba tí jẹ́ wọn ó dán tán bó bá bá wọn wí tí wọ́n bá wí panlé tí wọ́n yarí panlé tí wọ́n tó wárùn kì Ọlọ́run ọba mi ọba fi tẹrutẹru ṣe gaaru gbogbo nǹkan pẹ̀ fún ẹlẹ́ àní ẹ̀jẹ̀ nǹkan kan wí ṣáídà yìí ọba tó ní no ọba tó ní yes ọba tó ní yes kí Ọlọ́run ọba mi tó ní yes kẹ̀kẹ̀kẹ̀ ọba tó fadùn sára oyin tó tún wá foró burú sí la bọ̀dá Àkànjí Ìbàdàn kò lè gbàgbé oyin láíláí bọ́ bá pọ̀fọ̀ tán láàárọ̀ léjì ògbè nínú oògùn dúdú ọwọ́ rẹ̀ oyin ni ó fi la ẹ̀yọ́nú ayé rẹ̀ oyin ló ipò bínú bá ń rún oyin ni ó mu sí bẹ́ẹ̀dọ̀ bá ń dùn oyin ni ó lò sí heart problem oyin náà ni láfisọ́ di bọ̀ọ̀dọ́ oyin àgbà tí mo yà kí bọ̀dá Àkànjí last week ẹnu ẹ̀wú tó báyìí kalẹ̀ bíi bọ́ọ̀lù bọ̀dá Ọdẹ́gbàmí bọ̀dá Àkànjí kí ló ṣe yín lẹ́nu ẹja ni àbí wọ́n rọ́ọ̀bù yín onímọ̀ bá ń dúpẹ́ tó àtún ríra oyin ló ṣe mí báyìí nígbà mọ jánu àgìyàn wọn lóko mo ní ha bádùn ṣe wà lára oyin tó oró rẹ̀ tún tó yìí àbájọ gbogbo wa là ń gbàdúrà káyé wa rí bí oyin bóyin bá sì ń fowó bọ̀ bí eṣú gbogbo wa náà látún túlẹ̀ lómi ọmọ lo kánàkò ọ̀fẹ́lẹ̀ lómi ọmọ lò tí ọmọ pé ẹgbà wá o oyin dé o Ọlọ́run ọba mi tó ń dá gbogbo àrà yìí ni mò ń júbà tòní fúnṣẹ́ ìbá rẹ̀ Ọlọ́run ọba mi gbé sókè. ohun tí ò jẹ́ ṣẹlẹ̀ nínú wọn a ti ń jẹ́ ó ṣẹlẹ̀ ńlẹ̀ yìí a ti ṣe é gbọ́ páwòdì ò lè gbòòrò mọ́ a ti ṣe é gbọ́ pé bí nínà ti ń lọ féwúféwú a ti ṣe é gbọ́ pé ebi ń padúrú wa a ti ṣe é gbọ́ pé ibi ni ìlú tí jàǹdùkú ti ń yan fanda láìsí bẹ̀rù àlòkù páàtì ọkọ̀ tó ti gbó níbi ni wọ́n ti ń ṣá tí wọ́n ń tòkùn tí wọ́n tó ń tà níta àti túnṣó dáa ká máa fowó ojú eégún ra dẹ ìhà yín ni wọ́n ti ń ṣòfin tẹ̀ lójú eléyìí tó wá hàrà ń tà. nípa Ọlọ́run ní ìgbàlà mi àti ògo mi àpáta agbára mi ààbò mi ń bẹ lọ́wọ́ ọba adẹ́dà ọba ṣẹ̀dá Olúgbénga Adébóyè lẹ́ ń gbọ́hùn ẹ̀tẹ́ títí ọmọ pọ́nmọ́ sí kan bí ó ṣe rin ni àyànfẹ́ Olódùmarè ní akọni ọmọ tó ń jẹ́ Elijah kéde ti wá ràmọ̀ǹdà tá a ti ń polongo rẹ̀ láti gbà yí wá tá a sọ pé ń bọ̀ lóde ó ti yọdé tọ́látọ́lá tìyìtìyì torí olúwa tójú rí olúwa tàṣẹ tọ́jú ọyọ ní késẹ́ẹ̀tì ọ̀hún fi wà lọ́jà ṣé wọn náà rí àbẹ̀fẹ́ ǹjẹ́ ẹ ti gbọ́ ọ̀rọ̀ gbáǹkọ́ ọ̀rọ̀ gbẹ́ńkọ́ àtọ̀rọ̀ gbáǹkọ́ mọ́dà ìyá gbogbo tí ń bẹ lójú àkọ́kọ́ nù ìtú bàbá ìta ọ̀rẹ́ ẹ̀yìn àtàwọn ọmọ ìjàngbọ̀n tí ń kó ká ló lójú kejì délẹ̀. Tani Gbenga Adeboye Alhaji Pastor Olówó ẹ jẹ́ ká wo díẹ̀ nínú iṣẹ́ wọn àti nǹkan táwọn èèyàn ní láti sọ nípa wọn àti nǹkan tán ṣe nígbà tán wà láyé odùọlọ́jì orin àwàdà fàbú lóríṣiríṣi. This is like a mini documentary into the works of late Gbenga Adeboye Alhaji Pastor
Olúwo. Ó ṣé mo dúpẹ́ Yínká Ayéfẹ́lẹ́ mi ò ọmọ fún wọn tán. Àwo Nite Adé. Gbenga Adeboye dágún wáhùn rẹ̀. MC Wọ́ndọ̀rọ̀ yẹn ti yé mi lọ́nà Ọlọ́run tó wọ́n náà rèé táwọn gbádùn rẹ̀. Èmi máa pa, ọ̀la ni máa pa o, máa pa. Ẹnu. Okay. You know, but Gbenga was so, I can't just describe him. He called me and said that I was wasting away. He said that he wanted people to know me. And he said that he had Omoluwa that usually produces his album. But he promised that choices that he wants me to produce his album, that so that people will know that there is someone called Yinka Ayefele. Yeah. So I produced this Gbenga Adeboye in the house on OGBC 2 FM. Gbenga Adeboye in the house on OGBC 2 FM. So he said, okay, I should come along and produce that choices. That was the first Itu Babaita. Yes. Ǹjẹ́ ti gbọ́? Ǹjẹ́ ti gbọ́? Pekini. That was the first Itu Babaita. In that, he especially, composed a track for me that is Mother. I sang, do you love your mother? I love my mother. Do you need your mother? I need my mother. Because your mother can never be my mother. Because your mother. Is that you? That was me. How was you on that track? Oh, that was you. So he did that because he wanted people to know about Yinka Ayefele. Oh, cool. So that was my first appearance in any album. Oh, really? Was that before or after the accident? Before the accident. Okay, cool. So tell me, unfortunately, I will never get to interview Gbenga Adeboye. That's one of my regrets as a talk show host. I will never get to interview Gbenga Adeboye. So I can only interview him through me. Other people, I can live through you. He can live through you vicariously, Go ahead. Tell me, what kind of person was he? And we all know he was generous. Forget about being generous. Gbenga Adeboye will want you to be known. If you follow him, he will want you to be known. You can ask anybody that follows him, that are close to him. He will want to bring you out, the potential in you. He will really want people to know about you, whom you are, and what you have got in you. Was that kind of good guy? Tó bá pè Gbenga Adeboye ní àkàndá ẹ̀dá ni. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ẹni tí a bá kàndá, tí a dẹ̀ dá nǹkan kan mọ́, tí ò bá koná mọ́ ẹ̀bùn tá a dá mọ́ yẹn, àkàndá yẹn ò ní jáde. Gbenga Adeboye koná mọ́ ẹ̀bùn ẹ̀. Gbenga Adeboye máa ń gbà látọ̀dọ̀ ẹlòmíì. Tẹ́ bá jẹ́ mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́, gbogbo òye yín tó bá jáde látara yín, ó máa ṣàní o, kò ní waste. Even nígbà tí wọ́n bá wá sí Ìbàdàn nígbà yẹn tí mo sì jẹ́ ọmọọṣẹ́ Alhaji Gboyega Galawa kó tó fún mi lómìnira ọmọ ẹ̀ ní mi forever. Tí Alhaji Gboyega Galawa bá sọ Yorùbá kan wá ní Yorùbá burúkú ire ó yá kọ́ọ́lẹ̀ mo ti ha. So wọ́n tún máa mú mọ́. Ṣé ẹ mọ̀ pé ẹni tó bá gbọ́n tó bá lẹ̀ nìkan ògbọ́n onítọ̀hún ni bàbá òmùgọ̀. Ẹni tó bá ń ṣa ọgbọ́n káàkiri onítọ̀hún ni wọ́n ń pè ní bàbá àmọ̀ye. So ó jẹ́ kí nǹkan yẹn kó jẹ jáde lára wọn gan yàtọ̀ sí àwọn natural resources tọ́lọ́run dá mọ́ wọn tí wọ́n tún rí látara bàbá wa gẹ́gẹ́ bí àjogúnbá torí dáàdi wa funny gan ni o mọ́mì wa náà dẹ̀ funny. So a dẹ̀ máa rí pé owó kíní yẹn máa ń jáde látara ara wa ṣùgbọ́n tí wọ́n pọ̀ torí wípé wọ́n ti mú bí iṣẹ́. Tọ́ba wá pè wọ́n ní babaláwo wọn já yóò pa ṣùgbọ́n wọn wo ṣẹ́ fúnyàn lójú mi rí wọn ò dẹ̀ sí ilé iṣẹ́ awo lójú mi rí wọn ò dẹ̀ ṣoògùn fúnyàn lójú mi rí ṣùgbọ́n ṣe mọ̀ pé Gbenga Adeboye máa ń fi gbogbo ẹnu sọ̀rọ̀ ṣe rí ẹni tí kò bá kí ń ṣe nǹkan kù sínú ẹni tí ò ń dín nǹkan sínú ẹni tí ò ka nǹkan sí bó ṣe máa ń ṣe wérewère ni Gbenga Adeboye ṣe ń ṣe wérewère nìyẹn ṣe wá rí gbogbo nǹkan tẹ́ ẹ bá ń ṣe òun láyé máa padà fi bú yín ohun tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ bá rẹ́rìn òun náà máa fi padà bú yín ohun tẹ́ ẹ bá ṣe tó bá jọ wọ́n lójú òun ni wọ́n máa fi padà bú yín. Ó máa ń sọ̀rọ̀ lórí rédíò gbẹ ìjókòó tí ń sìn ó lè ní wo kinní kan tẹ́nìkan fún mi ṣé mo wí pé àwọn tí wọ́n bá jẹ́ ìlú mọ̀ọ́ká yẹn oríṣiríṣi nǹkan náà fi máa ń lọ̀ wọ́n èmi gan tí mo jókòó yìí mú mọ̀ kó oríṣiríṣi nǹkan táwọn èèyàn ti fi lọ̀ mí wọ́n máa ń fún mi ní nǹkan agbára o ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ti fún mi rí torí tán bá ti fún mi mo máa ń sọnù ni ṣùgbọ́n mi ò ń sọnù mọ́ torí mo máa ń rí ẹni tó fẹ́ lò ó máa sọ pé ẹnìkan fún mi ní nǹkan kan tó bá lo láìkẹ́ máa fún ẹ tó bá ẹ lára mu ṣùgbọ́n èmi ò kì í lò
so Gbenga Adeboye ó máa ń pàdé àwọn èèyàn tó máa ń fẹ́ fi àwọn nǹkan ṣe wọ́n ní àánú bọ́dá Gbenga ò kí ń fowó ṣoògùn o ṣùgbọ́n tí o bá fún wọn ní nǹkan tó bá sọ pé ó yẹ kó o fowó sí o wọn ò ní kẹ̀ bí èèyàn ṣe máa ń ṣe nìyẹn tí èèyàn fi máa ń kólé ayé já kódà bó o bá fún wọn ní nǹkan báyìí tó bá sọ wípé má fún yàn lò ìyẹn ò sọ wípé kó dá ẹnìkan fún mi ní nǹkan wọn ni má fún yàn lò ṣùgbọ́n wọn ò fún wọn lò tán bá fún ẹ n tó bá rí kó ṣẹlẹ̀ tí wọ́n bá wá ń sọ̀rọ̀ ní àìmọye ìgbà wọ́n máa ń fi gbogbo ẹnu sọ wípé àdúrà tí bámi àti mọ́mi ń ṣe ló ń ṣiṣẹ́ fún wa o àdúrà táwa náà ń ṣe ló ń ṣiṣẹ́ fún wa o oògùn ò ṣe nǹkan kan o ṣùgbọ́n lójú tèmi Ṣeun Adébóyè ẹni tó pè wọ́n sí ẹgbẹ́ awo mo mọ̀ up till now èèyàn méjì ni mo mọ̀ tó jẹ́ ìràwọ̀ tó ti pè wọ́n sí ẹgbẹ́ awo tí wọ́n sọ fún wípé club lásán ni màá tún sọ̀tọ̀ kan nínú rẹ́kọ̀dù wọn kan wọ́n sọ wípé kinní kan ọlọ́màjà apá lọ lọ́tọ̀ orí lọ lọ́tọ̀ ẹsẹ̀ lọ lọ́tọ̀ ọlọ́màjà kúkú àpàládọ̀ ẹjẹ́ ń sọ̀tàn yẹn fún yín àwọn awo kan ni wọ́n invite wọn wípé kán wá join ẹgbẹ́ awo kan ní Ilé Ifẹ̀ bọ̀dá Gbenga lọ wọ́n mú èèyàn kan dání bóyá ni ò ní láì kí n dárúkọ wọn sọ jẹ́ kí n forúkọ wọn pamọ́ wọ́n lọ wọ́n tẹ̀lé wọn wọ ilé awo yẹn òótọ́ ni mò ń sọ fún yẹn o nígbà tí wọ́n ṣe gbogbo nǹkan tán wá ní pé ó yá o náà bá ní ṣe àwa kan wá wo ohun tẹ́ ń ṣe ni ó máa furnish everybody náà bá ní tó ti rílé tó ti rí everything wọn bí ẹ̀dá tó bẹ́ẹ̀ ni wọ́n bá gbá tẹ̀lé wọn látọ̀nà fẹ̀ wọ́n sọ fún wọn pé wọn ò ní dẹ́kọ̀ wọ́n ní bí àwọn ṣe ń lọ yẹn làwọn sọ blood of Jesus blood of Jesus blood of Jesus nígbà tí wọ́n dé ibì kan láàrin gbọ̀ngàn àti wàsímì láàrin gbọ̀ngàn àti wàsímì láàrin gbọ̀ngàn àti wàsímì ni àwọn yẹn gbókìtì lẹ́yìn ní accident yẹn pọ̀ gbogbo àwọn tó ń tẹ̀lé wọn yẹn ṣakaṣaka ni wọ́n fi kó wọn bẹ́ẹ̀ ni mo sọ that is to tell you pé Gbenga Adébóyè ò wọ ẹgbẹ́ awo kankan ẹgbẹ́ awo tí wọ́n bá dẹ̀ wà kó wá comfort ẹbí Adébóyè because tó bá jẹ́ pé wọ́n wà nínú ẹgbẹ́ awo ìgbà tán kú yẹn ó yẹ káwọn olórí béèrè orí ó yẹ káwọn oníkídìrín béèrè kídìrín ó yẹ káwọn ẹlẹ́dọ̀ béèrè ẹ̀dọ̀ so kò wọ ẹgbẹ́ awo kankan nígbà tí ó dẹ̀ tó ọjọ́ àti kú gbogbo ẹni tó bá wà pẹ̀lú wọn lọ́sítà in fact nǹkan tí mo fẹ́ sọ fún àwọn èèyàn nígbà tèmi bá ń ṣe ètò mi ni pé káwọn èèyàn má banújẹ́ mọ́ nítorí Gbenga Adébóyè kò sígbà tèmi náà sọ mo yẹn sọ̀rọ̀ ẹkún ti fẹ́ gbọ̀n mi ṣùgbọ́n mi ní sunkún kí ni reason lórí bed mo rò láàárọ̀ yìí pé èmi máa wà láyé mi màá tí ì mọ ibi tí màá yọjú sí lórí bẹ́ẹ̀dì bọ̀dá Gbenga nínú àìsàn wọ́n mà tún ń ríran fún èèyàn wípé iṣẹ́ ẹ̀ ló ń ṣe ìwọ iṣẹ́ ẹ̀kọ́ ló ń ṣe nínú àwọn tí wọ́n ríran fún ni àrólé tó sọ fún pé iṣẹ́ ẹ̀kọ́ ló ń ṣe kó kúrò nídìí ẹ̀ o ibi iṣẹ́ báyìí báyìí ló ti máa là wòlíì tó ta ànáyìtì lé wọn lórí wọ́n mà sọ fún pé kó má ta ànáyìtì láwọn lórí mọ́ pé àwọn angels mẹ́ta wọ́n ti wá ta òróró láwọn lórí tí òróró ayé ń rí wọn lára bọ̀dá Gbenga mà rí lédè sí i mo ti lálàárí o mo mọ ibi tó wà mo ti lálàárí bàbá mi à ń sọ fún mi wípé Gbenga ló lọ ń sìn mo dẹ̀ rí bàbá mi nínú ẹwà níbo lèmi á wá yọjú sí so tó bá yẹ pé kú sínú ẹgbẹ́ awo kò lè rọrùn wọ ẹ má jẹ́ ń tàn yín o nínú ti Christianity ni o mi sọ pé lẹ́gbẹ́ awo ò ní rọrùn wọ o torí ẹni tó ń ṣe nǹkan ìbílẹ̀ tó fi ń sin Ọlọ́run tó bá di ìgbà tó yẹ kó kú Ọlọ́run mọ̀ bí ó ṣe múru wọn wọlé. Gbenga Adébóyè jẹ́ ẹ̀dá tí Ọlọ́run kẹ́ pẹ̀lú oríṣiríṣi ẹ̀bùn bó ṣe ẹkún ìyàwó ni á sún bó ṣe wì ní á ké bó ṣe rárá ni á sún bó ṣe orin ni á kọ kò sí gbogbo ẹ̀ lọ́lọ́run fún then ẹni bá ti jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ó ṣeéṣe kó lè kọrin nǹkan tẹ́ bá wò ọ̀pọ̀lọpọ̀ àwa tó ń sọ̀rọ̀ lórí rédíò ẹ̀mọ́gọ́ ọ̀pọ̀lọpọ̀ wa náà lọ ṣe àwo orin síta púpọ̀ náà wọ́n la ṣe àwo orin síta so ìyẹn ti wà lára ẹ̀ torí ìwọ tó bá lè mọ̀ bó ṣe máa jókòó ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ tó máa wuyì létí ó yẹ kó o mọ̀ bó ṣe lè sọ dorin tó jẹ́ pé táwọn èèyàn bá ń gbọ́ á ní ìtumọ̀ sí wọn náà so ó wọnú ara wọn ni ṣùgbọ́n ti Gbenga Adébóyè àkàndá ni a ṣe ẹ̀fẹ̀ a kọrin a kéwì a sun rárá gbogbo ẹ̀ lọ́lọ́run fún kò dẹ̀ fi ṣeré kò sílẹ̀ tí gbogbo ẹ̀ ló tẹ pamọ́ tó ń ṣe dáadáa
so wọ́n ní mọ̀wà fóníwà òun ló jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ nígbà ayé Gbenga ọ̀fúnra máa ń sọ pé àtọ̀run lọ́lọ́run ti yàn wá pọ̀ ṣùgbọ́n ilé ayé la dé mọ́ra wa pé torí gbogbo nǹkan ni a fi mọ́wọ́ ara gbà tí ó wà láyé tó bá yá lásán mo mọ nǹkan tó fẹ́ sọ mo mìsì tí màá fún so gbogbo ọ̀pọ̀lọpọ̀ kan tàdá ń ṣe àkírí àzẹ̀ ọmọ wa natural ni so ó jẹ́ kí gbogbo ẹ̀kọ́ máa dàbí idán lójú àwọn èèyàn mélòó la fẹ́ sọ kò sí bó bá ṣe ń sọ náà ni ni èsì yẹn máa ń wà naturally ni kì í ṣe pé bá mò ń ronú sí i àtúnlédè tá a fi ń bára wa sọ̀rọ̀ tó bá ní gbẹ̀ngbẹ̀rẹ̀tẹ̀ lóńdúrótò ìgbà ní gbẹ̀ngbẹ̀rútò tá a bá jọ jókòó tẹ́wọ̀n yẹn jókòó pẹ̀lú wa tẹ́wọ̀n pẹ̀lú ẹ̀bá jọ ń sọ̀rọ̀ ẹ̀ lè gbọ́ nǹkan tá à ń sọ. bá ní gbẹ̀ngbẹ̀rẹ̀tẹ̀ bá mọ̀ mọ́nútó ní ẹnẹ́rẹ́tẹ̀ tí wọ́n wà ní ẹnẹ́rẹ́tẹ̀ nígbà tó rò tó yẹn nígbà wọn ok gbẹ̀ngbẹ̀rẹ̀tẹ̀ yẹn ní abẹ́ bá mi gbẹ̀ngbẹ̀rútò gbẹgbẹ́ bá mi gbé nǹkan tó wà mọ́ra nínú tó mọ̀ mọ́ra tó pé nǹkan tó wà nínú mọ́tò yẹn bá mi gbé. Tẹ́mi náà wá ní gbẹ̀ngbẹ̀rútò mi ò mọ̀ mọ́tò tó wá ní pé Gbenga èmi ò mú o wá ní kìrìkìrì ni lòun lóró tó dé ẹni tó mọ̀ mọ́tò kí ló dé tó mọ̀. Ibi àrékèrèkèrè ọmọdé náà la kàbádé díẹ̀ náà tó dẹ̀ dohùn. Ẹ mọ̀ pé àwọn kankan wà tán pè ní ẹnà oríṣiríṣi ẹnà ló wà so bá a kàn ṣe ya ẹnà tiwa sọ́tọ̀ náà nìyẹn tá a dé tó dẹ̀ kan tá a fi bára wa sọ̀rọ̀ àwọn ọmọ iṣẹ́ wa nìkan ló yé díẹ̀ náà nígbà tó pẹ́ náà táwọn náà ti wà pẹ̀lú wa náà làwọn náà bẹ̀rẹ̀ sí ní kọ́mọ́dé pé à ń tú wọn jẹ wọ́n kàn dàbí pé aṣọ wọn sínú òkùnkùn nígbà tá a bá ń sọ̀rọ̀ lọ́wọ́ làwọn náà bá bẹ̀rẹ̀ sí ní mọ̀. ṣé ẹ ti wájọ lọ sí òde rí tó jẹ́ pé nǹkan tí ẹ ń retí níbẹ̀ kan ni nǹkan tí ẹ bá níbẹ̀? kò sí òde tí yàrá pé gẹ́gẹ́ mọ̀ọ́ká tí mo sọ. akọ́tọ̀rọ̀ mọ̀ rẹ̀ dárò ó lè lè àlùkò ọ̀tọ̀rọ̀ mọ̀ rẹ̀ dọ́sùwò ó lè lè Olúgbénga ló kú tó mọ̀ rẹ̀ gbàgbọ́ ìdá àwa ò lè tààrò wọ̀nyẹn ká má bọ́ọ̀lù ṣeré. kọ́ tó gbé gbèsè yẹn Bàbá Gbenga Adébóyè Ọlọ́run jọ̀ọ́ tó bàbá ń fọ̀rùn kẹ́wọ̀n ó ṣẹlẹ̀ tí máa ń ṣe gbogbo èèyàn ló máa ń gbọ́ wọ́n máa ń gbọ́ dẹ́kù aláyé ni máa ń kí Bàbá Gbenga aláyé mi wá gbọ́ program yẹn nígbà tí mo wá rí wọn lẹ́ TV a ní jìgẹ́ náà máa ń pè mí jìgẹ́ o ètò rẹ tó ń ṣe mọ̀ràn yẹn lálẹ́ Thursday mu ètò ń dáa pọ̀ mo máa ń gbádùn rẹ̀ àmọ́ ọ̀tẹ̀ ń bọ̀ o nígbà tá a bá fi lọ́sẹ̀ méjì wọ́n gba ètò yẹn lọ́wọ́ rẹ̀ mo ní àlàyé mi ẹ má jẹ́ ọgbà torí cash cow fún ló ń jẹ́ fèmí èmi rówó ń bẹ̀. ẹ̀yin náà ti mọ̀ pé tó bá sọ̀rọ̀ bó ṣe sọ ló ṣe máa rí. Bàbá Gbenga mo máa ń sá fún wọn ni tó bá ti sọ̀rọ̀ wọ́n ní jìgẹ́ ètò rẹ̀ wọ́n gbà á wọ́n gba ètò kò lè yẹ ọ̀sẹ̀ méjì ni wọ́n fi gbà á láàrin ọ̀sẹ̀ méjì wọ́n gba ètò lọ́wọ́ rẹ̀ aláyé mi má jẹ́ wọ́n gbà á èmi kọ́ wọ́n gbà ní orí rẹ̀ ni ó sì ní ìdí tí wọ́n fi gbà á wọ́n ní aláyé wọ́n gba ètò yẹn kẹ̀ kò ní dákọ́ gbètò yẹn kọ́ kúkú gba àjò láwà iṣẹ́ ìyẹn request program yẹn lọ́dẹ́ yẹn lónìí yẹn kọ́ gba àjò láwà kọ́ máa gba ó ṣẹlẹ̀ àwọn gbà àmọ́ gbígbà tí wọ́n gbà òun ni ó sọ ọ́ déyàn how kò yé mi jìgẹ́ mọ́ gbàdúrà kan gbà ní o mo ní kàn gbà kẹ̀ ọ̀rọ̀ pọ̀ ń gbádùn gbádùn ìyà ń jẹ ọ́ jẹun gbà á tí wọ́n bá gbà ló jáde ìgbà náà ló lọ́lá ìgbà náà ló jáde ló rí àánú Ọlọ́run gbà torí pọ́n jẹ́ Bọ̀dá Gbenga tí mo mọ oríyàn tó jẹ́ mi ò lè kọ́rọ̀ yẹn dànù ṣùgbọ́n inú mi bàjẹ́ nígbà tó sọ̀rọ̀ yẹn fún mi inú mi bàjẹ́ pé ètò tó ń fún mi lówó tó ń fún mi lókìkí
àwọn ni wọ́n dìde ogun lọ́dọ̀ rẹ̀ ní bíṣọ̀ ẹ̀sọ́ wọ́n dìtẹ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n dìtẹ̀ wọn wọ́n sì ń bọ́ àtọrọ lọ́wọ́ rẹ̀ o wọ́n sì padà bọ̀ àtọrọ lọ́wọ́ rẹ̀ o jẹun gbà o. gẹ́rẹ́gẹ́ ọ̀sẹ̀ méjì wọ́n gbà o. gẹ́rẹ́gẹ́ asọ̀rọ̀ṣẹ́ Jésù ẹlẹ́dàá ń gbọ́. ṣé o mọ tó wá ṣe kò síbi tọ́tẹ̀ ọ̀ sí. ẹ bọ́ra èèyàn wo ni wọ́n ń pè ní Gbenga Adeboye. èèmọ̀ ni. èèmọ̀. ní Gbenga Adeboye. bẹ́ẹ̀ni. ṣáàwò bàbá mi. àṣàdá. tí ò pé méjì nù ran. àṣàdá tí ò pé méjì nù ran. nínú ìgbà tó bá lọ lẹ́yìn 100 ọdún ńlò kìkì wọn sẹ̀sìn tó bẹ̀rẹ̀. tó bá tó ti pé èèyàn gu 100 ọdún. 100 òkìkí wọn sẹ̀sìn wà bẹ̀rẹ̀. ní ti Gbenga Adeboye náà. torí tìrandíran náà là ń gbọ́ lágbọ́ kan. káì. èèmọ̀ ni jàtó ni. jàtó. ẹni tí ọ̀rọ̀ ń dà láàmú tí ó sì yí òun pàápàá bí ṣe ń jáde. jàtó yìí sùn bóyá láàrin ọjọ́ kan bóyá wákàtí mẹ́ta tó bá ṣèèṣì sùn ìrìnàjò jàtó yìí rọ̀. bàbá ìṣesí jàtó yìí rọ̀ oúnjẹ jíjẹ jàtó ò ní rọ̀ kò ní bá tẹnì kankan mu. irú rẹ̀ ní Gbenga Adeboye. kò ṣe farawé nínú gbogbo nǹkan èèyàn kan àbùkù. Gbenga Adeboye ò ṣe farawé. bẹ́ẹ̀ni. gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́yọ̀kọ̀ kejì jíun òun ló ń ṣe mí bí kí n rìn lọ́wájú ṣùgbọ́n àyè ò tónu fọ́nrán yìí tó nǹkan. bàbá ọjọ́ tẹ́ ẹ pàdé Gbenga Adeboye jẹ́ ọjọ́ wo kí ló sì gbé yín pàdé. 1972. ibo lẹ ti pàdé. ọ̀rìn Memorial Grammar School. ibẹ̀ lẹ́jọ́ lọ. bẹ́ẹ̀ni èmi senior rẹ̀. Ìkéṣe Ìbàdàn lẹ ti kàwé nù. Ìbàdàn kọ́ ni secondary school láti pàdé. Ilé Ifẹ̀ Olórogbo road 7. ó jẹ́ pé ẹ jẹ́ ń gbélé ń gbóko tí èjé wọn jẹun àwùjọ tí jẹ́ ń bàdàn jẹun. sẹ́mi àti ẹ̀ ń ò tí ì máa ṣiṣẹ́ rédíò. n tí mo gbìyànjú àti sọ ni pé ẹ dàgbà ń bàdàn ẹ tún dàgbà nílé Ifẹ̀ náà. mo kàwé ń bẹ̀ ni mo kàwé nílé Ifẹ̀ ni. kí ló gbé yín lè ro Ifẹ̀ gan pápá. mo lọ kàwé ní secondary school ni. kò síwèé ní Ìbàdàn yín gbà náà. níbẹ̀ ń bàdàn bí wọ́n ti mú mi nù ni. ìyá máa ṣe exam síbi kan. ibẹ̀ wù mí torí bẹ́ẹ̀ ni mo fẹ́ ti lẹ́mí mi sọ pé ti ní ọmọ títí níyàwó mo sì rí mú bọ̀. kí n tó dọ́dọ̀ yá àbíjì ẹ pàdé Gbenga Adeboye ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tẹ́yìn fi pàdé rẹ̀ tẹ́yìn fi jọba ara yín nínú kíláàsì kan náà. mo fẹ́ẹ̀lì ni. mo fẹ́ pẹ̀sọ nínú class 2 ló ti bẹ̀rẹ̀ ẹ má lọ sí modern school class 2 ló ti bẹ̀rẹ̀ ńgbà yẹn a bẹ̀rẹ̀ class 2 èmi bá òun wà ní class 1 èmi débẹ̀ ní class 2 mo débẹ̀ ìrìn àjò tí mo rìn ní modern school ni mo tún rò pé màá máa rìn ìrìn àjò ìrìn àrè bí ìgboro òkú mo ṣe fẹ́ẹ̀lì nu to try another school. ni wọ́n fún yín bẹ̀. parallel ní F9 bọ́ọ̀nù ilé ìwé ọ̀nà nígbà tí wọ́n lu ọgbọ́n àyíníkẹ́ nǹkan ọgbọ́n àtinúdá pé kí ni ń ṣe mí mo lọ́pọlọ wọ́n wá fi mí ṣe class captain nígbà tí mo repeat class yẹn bẹ́ẹ̀ mo ti àpàdé Gbenga táwa ń dọjọ́ ìrọ̀. ẹjọ́ ń fara yín kí ń gbà náà. ọ̀gá mo jẹ́ gbà náà èmi lèmi ń kéwì òun èké. wọ́n sọ pé ǹjẹ́ ẹ rántí ọjọ́ tí Gbenga Adeboye kọ́kọ́ kéwì kí ló bí ìṣẹ̀lẹ̀ yẹn lọ́jọ́ náà. èmi máa ń kéwì ọkàn fàmí ni alájì kì í sáláàjì gbà náà o mọ́kàlà ó yẹ ọ̀pọ̀ ní láṣà o yé àti túnbọ̀ èmi ní kéwì o mo ní no problem kò sí nǹkan kan téèyàn gbé dání tó bá há mọ́wọ́ tí báyàn dalẹ̀ nítorí bá gbé dání tó ń há mọ́wọ́ ò lè dalẹ̀ bó lórí iléeṣẹ́ ìbá há mọ́wọ́ ni iṣẹ́ ìbá ṣiṣẹ́ ni. pẹ́rín. wo yẹn tó ti là ní iléeṣẹ́ yìí ẹ̀mẹ́gàn kú ń bẹ abẹ́ tó bá fẹ́ sẹ́lọ̀n lóko so n ò ní wọn fẹ́ ké mo ní tó bá di next year àwàdà ló pé èmi náà ti kọ́ ewu tèmi tí mo máa ń lò ó ní tó win last year same day òní máa kéwì lẹ́ni ọ̀yá bá ń gbéwèé bí ó ṣe sọ sápẹ́ náà ni mo dẹ̀ gbélé lọ èmi ó lùlù ń bẹ̀ ní University of Lagos kì í ti di owó yorùbá yẹn. ẹ gbé ìlú mo gbé lù lèmi mo á gbé lù mo lùlù mo ní kó ń kéwì nígbà tí ó bẹ̀rẹ̀ tí wọ́n máa kéwì ó gba ìjù mi lọ ní ọmọ tí ń kẹ́ ó gba ìjù yín lọ ọmọ tí ń kẹ́. bí ìgbà tẹ. ọdún wo lẹ pàdé Gbenga Adeboye. mo pàdé Gbenga Adeboye ní bí 1980 mo ṣáà ti wà ní tí mo kọ́ bá pàdé gbára ìgbà mo wà yunifásitì Ilé-Ìṣàn Rẹ́mọ ni wọ́n pè ìkan náà àwọn ọmọ tájọ wà ní iléèwé ó wá ṣe ìgbéyàwó so gbogbo wa láti Ifẹ̀ wá sí Ilé-Ìṣàn Rẹ́mọ Gbenga Adeboye wa kéwì ìgbà kọ́kọ́ tí máa kọ́ rí nìyẹn ṣùgbọ́n àní ṣùgbọ́n pa àkọ́kọ́ pàdé ó ní pé wọ́n pe ìlú ẹ̀ ní ìlú Gbàjà ní pé ìlú Gbàjà látọ́ pàdé bí 1980 mi rántí precisely ní pé ìtíṣà ni àwọn pàdé wọ́n pè òun láti Èkó wọ́n pè mí láti
Kwara torí pé ẹni tó ń ṣe ayẹyẹ lọ́jọ́ náà ẹni tó gbajúmọ̀ ni wọ́n fẹ́ nìkan tó mọ̀ nípa Kwara àwọn àlejò ẹ̀mí ìdẹ́mbọ̀ láti kó fẹ́ nìkan tó wà láti kó so bá méjì ṣe pàdé nìyẹn àmọ́ nígbà tí mo wá ń gbọ́ pé Gbenga Adeboye ni èmi ẹ̀jọ̀ fẹ́ gun orí stage mo dẹ̀ ti rí gẹ́gẹ́ bí ẹni tí pé bó mo ṣe fẹ́ fi fagagbága pẹ̀lú èmi náà mo bá bẹ̀ serious ìgbé lónìí tí máa pàdé Gbenga mo wá lọ wá aṣọ òkè aṣọ òfì tó dáa tòkòtìlẹ̀ àti agbára mo pé lónìí àánú ra wa pa lórí stage àmọ́ wọn gbà tí Gbenga máa yọ àdìrẹ lọ́wọ́ àdìrẹ lápá péńpé ojú kọ́ wá tì mí ìgbà mo ti múra ju celebrant lọ torí Gbenga Adébíyì gbọ́n gbà pé bóyá òun náà bóyá àjọ ẹ̀ pàjọ tó bá ṣe pàdé lórí stage nìyẹn òun náà tẹ̀ ti ń gbọ́ orúkọ mi nígbà tó dé kó àwọn bẹ̀rẹ̀ sí sọ dákàsí náà dáadáa bá ṣe rẹ̀ fojú kan ẹ̀rọ ìpé bóyá àtìmọ́ra ti pẹ́ bó ṣe family yẹn bá ṣe gun stage Collington àti Sunday Adéléwà ṣeré bá ṣe gun stage ìdíwọ́ yàtọ̀ sọ báyìí tí bá ṣe báyìí tán ìwọ lọ́ọ́ ṣe báyìí pàápàá kò pẹ́ kò tẹ́jú bí wákàtí kan ó lóun fẹ́ lọ sùn bóyá fi ojú agbólẹ̀ fún mi nìyẹn. tẹ̀yìn dẹ́ ti múra tán pé. wọ́n ti bá kọ́ fojú agbólẹ̀ ni pé ẹni tó ń rí kó máa wà lá òun náà tó dì gan mú bó ṣe wá gbà mí yànjú pé kí n máa bọ̀ ní Èkó nìyẹn pé bá ṣe jọ ṣe ètò lórí stage owó lórí pé tó ń bá rírò èèyàn báyìí pé kájọ kó máa ṣe lẹ́kọ̀ọ́ ní ìgbé orí dání sí là ń gbé gẹ́gẹ́ mi wà ń bí tí n bá wà lẹ́kọ̀ọ́ bọ́ọ̀lù wọn ṣe pè wá sí ibi tí mo wà yìí gẹ́gẹ́ mi wà ń bí bá ṣe di ọ̀rẹ́ nìyẹn so àwa tún ríra wa òun padà sẹ́kọ̀ọ́ lẹ́yìn Gbàjà àríra wa mọ́ mo lọ sí Ṣógúnlẹ̀ FRC training school ní 91 so 91 tí mo lọ training school yẹn mo lọ fún basic production course ó ti release research ìyá oníbejì àtọ́dá mo wá ra rẹ́kọ̀dù ẹ̀ àti kẹsẹ̀ mo rà mo wá sí Kwara gbogbo ètò tí mo wá ṣe mo wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa Gbenga Adeboye wọn ò mọ̀ ní Kwara bẹ́ẹ̀ mi ṣe bẹ̀rẹ̀ sí lu rẹ́kọ̀dù Gbenga Adeboye tí wọ́n lù ní àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ sí àwọn èèyàn ló wá ń kọ lẹ́tà sí èmi wá sọ pé rédíò Lagos ló wà lẹ́kọ̀ọ́ àwọn èèyàn wá ń kọ lẹ́tà kò sí ẹ̀rọ alágbèéká kò sí kò wọ́n á kọ lẹ́tà sí rédíò Lagos pé àwọn gbádùn ẹ̀ lágbájá òun ló play rẹ́kọ̀dù lágbájá wà gbà báwo la ṣe dìjọ́ máa ṣe irú iṣẹ́ kan náà kí tí wọ́n máa promote láì tí pé bóyá àyíra jókòó pé ká ṣe inú ẹ̀ wá dùn so kúmọ̀ tó wá di 1992 to be precise January 1 1992 bó ṣe gbéra láti Èkó nìyẹn ó máa ń ṣe ọdún fún bàbá ẹ̀ ní ọdẹ ọmọ every January 2nd ló máa ń ṣe ọdún January 1 wá sí Ìlọrin wá trace ilé mi wá délé kò wá bá mi kò sí fóònù tó fẹ́ fi pé wá kọ lẹ́tà fún ìyàwó mi ó kọ́ lẹ́ bá bí pé onírìnkùnrin kíní kan náà ló mọ bí tó lè ṣe tán má bí ọ̀dà mọ́ pàdé mi lọ́dẹ òun lọ́la mo fẹ́ ṣọdún bàbá nígbà tí mo ka lẹ́tà I was so excited mo á rí i pé mo á gbéra ní ọjọ́ kejì. gbogbo ìpàdé yín ò tí ju ẹ̀ẹ̀kan méjì lọ. kó tó dìgbà yẹn ò tí ju ẹ̀ẹ̀kan méjì lọ bí mo ṣe gbéra sọ́dọ̀ mo nìyẹn bàtí mo dẹ́ gbọ́dọ̀ mu ó lọ sí lọ gbọ̀ngàn nílùú màmẹ́ wọ́n ṣe lọ pé rẹ̀ bó ṣe dé báyìí ló bá di mọ́ mi inú ẹ̀ dùn pé àwọn ò rí irú ẹ̀ bẹ́ẹ̀ rí pé wọ́n ròyìn mi bí mo ṣe ń promote òun bó ṣe mú adìẹ ìyá ẹ̀kan yẹn adìẹ tó sá bó ṣe má adìẹ nìkan lọ pa fún un yáda ọ̀ pàdé ẹ̀mí nínà ṣé òun ní oníṣọ̀rẹ́ ńlá lẹ́jọ́ bá ṣe kó ìlú síbi bàbá ẹ̀ ní ibi tó ti ń jọ́sìn apostolic níwájú ilé bá ṣe kó ìlú church nìyẹn bá ṣe fi ń kọ́ bá ṣe ń ṣẹ̀fẹ̀ ní ó parí bá ṣe bẹ̀rẹ̀ ní ó di pé every fortnight ọ̀sẹ̀ méjì yóò wá sí Kwara lẹ́yìn ọ̀sẹ̀ méjì máa wà lẹ́kọ̀ọ́ bá ṣe ṣe ní 14 days agbọ́dọ̀ wà lọ́dọ̀ ara wa so bá ṣe bẹ̀rẹ̀ ní. kí ni relationship ẹ̀yin àti Gbenga Adeboye. Gbenga na my padi o èèyàn mi ni o gan. báwo lẹ ṣe mọ́ra. ok stubbornness náà ni èmi mo ní pride. I'm not arrogant. Okay, pride. Yeah. Arrogance. Yeah, I'm not arrogant, but I have pride. Tèmi ò bá fẹ́ kíyìn, mo lè má kíyìn. Then tí mo bá ti wò pé ẹ fẹ́ máa rí mi bí theatre practitioner, ṣé di ẹyin sìn pé ẹ̀dẹ̀ tí máa ń look down on them, tí mo bá ti mọ̀ pé máa ń look down on people, tí mo mọ̀ pé máa ń
pé mo ti gbọ́ àbí mo ti rí tí n bá rí yín màá fẹ́ stékè mi ò ní yọ̀ mọ́ yín. ẹ ṣì máa ń ṣe bẹ́ẹ̀ dì sí. dọ́là mo yìí ń ṣe mi ò ń kúrò I don't lie. wọ́n ti wá sọ fún Gbenga bẹ́ẹ̀ so wá ń ṣọ́ mi. We now met somewhere. Èmi fẹ́ mu bíà ọ̀nà òun ṣayé ẹ̀. Wọ́n ní I love this man. Èmi ni mo sọ pé mo like ẹ gan pé ó free ó dẹ̀ ní nǹkan tó lè fi ṣe báyìí kó dẹ̀ ṣe báyìí. Mo wá ní ẹ bá mi fún ní n tó fẹ́ mu. Ó wá ní ta ló ní kan fóun. Wọ́n wá lé mi wọ́n wá challenge mi pé mo ṣe láti mo ní mo like ẹ pé ó ní what it takes pé mo then is blunt but I like somebody who is blunt and I like somebody who is tí ò ń ṣe báyìí kankan bẹ́ẹ̀ wọ́n mọ̀ bẹ̀rẹ̀ sí psych me up ni èmi ò dẹ̀ mọ́ tó torí àṣà òní kí ni wọ́n wá sọ̀rọ̀ rẹ fún mi fún pé o ì sèyàn. ọkàn bẹ̀rẹ̀ sí ṣe so àwọn kan ti feed wọn. kí wọ́n wá gbé èsèyàn àwọn tó wá jẹ́ èèyàn kí wọ́n wá jẹ́ ẹnì kankan ìra kankan fún mi ni mo rà fún yàn ìwọ sì rà fún mi ni it's give and take now I don't do that I will buy for you buy for me that's my life and we became friends. That was ẹran ti yá ẹ. Ó ti pẹ́ o Gbenga gan ti kú ti pẹ́. O ti ń ṣe. Gbenga ti kú láti 2003. Yeah. So 22 years. So ó ti pẹ́ and we were together for many years. Mo mọ̀lẹ́ ọmọlé mi mo ń sunlé ó ń sunlé mi we were that close. Okay. I will say this kò sí theatre practitioner kankan tó close mọ́ jù mí lọ but àwọn kan lè feel pa àwọn close mọ́ bóyá torí pé wọ́n jọ ń ṣe bàbá oníbejì àtọwọ́dá gẹ́gẹ́ wà bóyá wọ́n jó àbí wọ́n jọ ń ṣẹ̀fẹ̀ lẹ́yìn kí lórúkọ ọ̀rẹ́ wa tó lọ ṣe politics lẹ́kìtì ṣe ní tíátà ni àbí. broadcaster náà ni àwọn freelance kìíní tó close mọ́ Gbenga báyìí wọ́n jọ máa ń ṣe program gan kíni kan Fagboro àbí kíni. Abe Fagboro. Abe Fagboro lẹ́yìn Abe Fagboro kò sẹ́ni tó lè sọ fún un close mọ́ mo mọ everything about Gbenga mo mọ débi tí bàbá wọn bí bàbá Gbenga ṣe ń sọ̀rọ̀ ni Gbenga ṣe ń sọ̀rọ̀ bàbá ẹ̀ ló jọ. Ìsọ̀rọ̀ bákan náà. ó yẹ ìsọ̀rọ̀ wọn bàbá wọn wà humorous gan o tẹ́ bá bí ṣeun àbúrò Gbenga a sọ fún yín pé Bọ̀rádélé àti ẹ̀gbọ́n pé wọ́n close gan ni o kò sí nǹkan tí ò kí bá mi sọ. ẹjọ́ ṣoògùn. àjọṣoògùn ibi tí mò ń bọ̀ náà nìyẹn bàbá yẹn sọ fún mi pé ṣé mo máa ń bá Elijah sọ̀rọ̀ mo ní mo máa ń bá sọ̀rọ̀ oògùn yìí pọ̀ mo ní. ní pẹ̀lú Gbenga Adeboye. Okay. kí ni ìbáṣepọ̀ tó wà láàrin. Den kọ́lọ́run fọ̀run kẹwọn ẹ mọ̀ pa aláwàdà ni wọ́n Ọlọ́run dẹ̀ ti fún wọn náà lẹ́bù ìríran gan àwọn náà wà lára àwọn tó sọ pé wòlíì ẹ máa gbóná gan mo ní wòlíì wo ẹ̀yin náà tún ti bẹ̀rẹ̀ bí mọ̀mísí mi ò Gbenga Adeboye dẹ̀ jẹ́ nǹkan tó bá fi nǹkan ṣẹ̀fẹ̀ fún ẹ mo dání. àìná áńgẹ́lì kan ni. áńgẹ́lì ni wọ́n tó bá fi nǹkan ṣe àwàdà fún ẹ wọ́n á mú dání ó wá dé stage kan náà mo rántí ní LTV ètì ẹ̀ náà ni tó ti pè mí pé ṣé màá gbọ́ nǹkan táwọn bá sọ mo ní màá gbọ́ wọ́n ní kí n má bọ́ Ọlọ́run jà sí tó bá ti tó àkókò o. báwo gan ni ìgbà wo lẹ wá gbé àgbélébù yẹn tààràtààrà àti. bí ó ṣe rí mi báyìí wọ́n invite mi sí church ni òun náà wọ́n pè ní MC mi ò àṣàwà wà ń bẹ nígbà tí a ṣe program service yẹn tán wọ́n wá lọ bá àǹtí yẹn wá láti London wọ́n invite mi wọ́n wá lọ bá wọn pé òun láìkì ọkùnrin tí àǹtí kọ̀ dẹ̀ mọ́ pé má bọ̀ lára ẹni Gbenga Adeboye olóhùn láìkẹ́ wọ́n ní ẹni náà wọ́n tó dẹ̀ máa yọjú sí mi wọ́n ní èmi lọkọ rẹ o
ìwọ ni ìyàwó mi bó dẹ̀ ṣe sọ yẹn eré ni mo pè é. lọ́dún wo nìyẹn. ní 1992 yẹn náà ni so ó dẹ̀ gba address mi kan sígbà yẹn kò tí ì sí GSM but land phone wà ó gba address mi ó dẹ̀ wá mi wá so wíwá tó kàn tiẹ̀ wá I was actually looking forward to him coming not as in relationship but pé mo ní bọ̀bọ̀ yìí máa ń pààyàn lẹ́nu because èmi ò ṣe radio person even while I was married to him before he died mi ò gbọ́ program mi gbọ́ television kankan báyìí so but lọ́jọ́ yẹn mo bí èèyàn ló ń sọ̀rọ̀ tó ń jẹ́ kí èèyàn gbogbo èèyàn máa rẹ́rìn báyìí ó dà pé mi ò tiẹ̀ rírú ẹ̀ rí náà so ọjọ́ yẹn tó wá ó yá pa wá lẹ́rìn kò wá sọ nǹkan kan ó kúrò àdákẹ́ ó ń wo èmi rò pé kó wá kó tún pa wá lẹ́rìn kó sọ àwọn odò yẹn. ìrẹ́bí irú nǹkan tí wọ́n ṣe ń ṣọ́ọ̀ṣì ń dọ́yìn. lèmi ń rò àti ó dẹ̀ yà tó tún sọ̀rọ̀ tó sọ lọ́jọ́ yẹn pé èmi lọ́kọ ẹ o ní ọ̀rọ̀ owó ló ń sọ yìí that was it. àdúpẹ́ fọlọ́. Gbenga Adeboye nígbà tó wà láyé kí ni relationship ẹ̀yin àti wọn. a close gan ó jù mí lọ ó gba díẹ̀ lọ́wọ́ mi ní o. bí ọdún 5. ìwọ fi ọdún tó gbà yẹn lẹ̀ ó ṣàgbà díẹ̀ lọ́wọ́ mi ó mú mi bí ọ̀rẹ́ ó tún mú mi bí àbúrò ó nífẹ̀ẹ́ mi gan. torí ẹ̀ mo ṣe nǹkan kan láàrin èmi àti Gbenga Adeboye tí mo á rí àwọn èèyàn kan tó ń ṣe interview tí mo rí pé gbogbo interview wọn ń gbé gbági ni. ṣé lórí ọ̀rọ̀ ìjà tó ṣẹlẹ̀ ní mìíràn. ìjà mìíràn. kí ni ó ṣẹlẹ̀ gangan. ìjà Rimas school pẹ̀lú ẹlẹ́ṣọ̀ kó lọ pẹ̀lú ọ̀rọ̀ ti Gbenga Adeboye àtọ́. ọ̀tọ̀ ni ìjà Rimas school àti ẹlẹ́ṣọ̀. mi tẹ̀ ní sọ yẹn ọ̀tọ̀ nìyẹn mọ̀ ń pa yẹn. mo mọ̀ ń pa ẹ̀bọ̀n mi ní sọ yẹn. no oyin ti wáyé ẹ jẹ́ kí mi lọ straight ní ti Gbenga Adeboye. ti Gbenga Adeboye Gbenga Adeboye nígbà tí wọ́n gbà wọ́n sí OGBC 2 wọ́n wá sábẹ́ òkúta wọ́n ń fẹ́ lára lọ́wọ́ ni kò tí ì wọlé tán pátápátá mi rò pé Agbaletu gbọ́rọ̀ mi kò tí ì wọlé tán. ibo ni àwọn àǹtí ẹ̀ wà ń gbà ẹ̀. ilé wọn ilé tí wọn but nígbà míì each time àwọn àti Gbenga Adeboye jọ máa wá wọ́n máa jọ travel wọ́n máa jọ ṣe wọ́n wá sábẹ́ òkúta Gbenga Adeboye ti kú but ẹlẹ́rìí mi kọ́ ṣe wà kò tí ì kú kò dẹ̀ ní kú báyìí lágbára Ọlọ́run wọ́n ń porúkọ ẹ̀ ní Gbenga Himalayan boy. èmi ń lo yàrá kan ní Ìṣàbọ̀ lẹ́yìn Ẹ̀gbá medical center Gbenga Adeboye wá mi wá bẹ́ẹ̀ po ó délé mi mo lọ mú láti OGBC mo lọ mú láti OGBC àwa jọ wá síbẹ̀ Himalayan boy náà wá tẹ̀lé wa jọ wá ń bẹ̀ wọ́n kí mi àṣeṣe yàrá kan lèmi náà dẹ̀ ń lò wọ́n kí mi àṣegbàṣà àkúrò ń bẹ̀ mo ní mo fẹ́ kàn dé ilé Gbenga Himalayan boy àtúngbéra ó di omi dáná ń pè bẹ̀ yẹn lábẹ́òkúta àtúndébẹ̀ àwa jókòó ń bẹ̀ mo ní fún wọn tán ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ tẹ́ bá lè ṣe lórí rédíò yéè ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ jẹ́ kán mọ̀ pé mi ni mo sọ o mo ní ta ló ṣẹlẹ̀ sí mo ní ẹ̀gbọ́n mi lẹ́nu tó ṣẹlẹ̀ sí o àtọ́lì lórúkọ ẹ o àtọ́lì bébí tí Yẹmí máa lọ fà fi kan mo ní bọ̀dá àwọn ló ṣẹlẹ̀ sí bọ̀dá níyì ó ní oya bó sọ lè ṣàlàyé mo ní máa ṣàlàyé mo ti ṣàlàyé jẹ́ ń lọ rẹ̀ mú mi jet mi ò gbàgbé dẹ̀ lọ sí sàlẹ̀ bóyá ṣé Ìjẹ̀ṣà ti dọ́dọ̀ wọn gbà yẹn ṣoṣo tẹ̀ ti débẹ̀ ta ló ti wà ń bẹ́ o bóyá wọ́n ṣá lọ mú mi jet ó wá tẹ̀ wá ní kí n máa sọ bó ṣe ṣẹlẹ̀ mo wá bẹ̀rẹ̀ so èmi ni mo sọ àìdí àìtú bàbá àta
mi àti Gbenga jà. Ìkí ló fàjà o. Nígbà náà ló dé láti Amẹ́ríkà rẹ̀ tó kọ́ lọ. Ó wá fẹ́ ṣe fídíò Adeboye household name we love to dance to your music. Alábẹ̀fẹ́ Mr. Fúnwọ̀ntán we love to dance to your music. Yes. Àwa lọ yà ní Badagry. Èmi kẹ̀dẹ̀ níṣẹ́ pẹ̀lú àwọn Uncle TK ní gbàyẹ́ la fẹ́ ya kò ṣeé gbé. Ta kí ni TK òun? Túndé Kèlání nílé Ifẹ̀. Ọjọ́ tí mo dá wọn àtàwọn bàbá Fálétí kọ́lọ̀ bá mi fọ̀run kẹ́ wọn. Bàbá Akínwùmí Ìṣọ̀lá ọjọ́ ti pé. Ábídé ẹ̀ka ṣe aṣẹ́ ní kìnní kan pam wíńsìn pam orí mi pé díẹ̀. Orí mi pé díẹ̀. Ó jẹ sọyẹ lọ́dọ̀ bàbá rẹ ní lẹ́kìtì. Ní wíńsìn pam. Ó jẹ sọyẹ. Ní Badagry ìjọ tí ẹ̀ka débẹ̀ Gbenga òde gbogbo àtàwọn ọjọ́ méjì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún tó yẹ kémi wá máa lọ Ọ̀fẹ́ ní Gbenga bá dé n bá ní màá rọ́jú ṣiṣẹ́ ilé mi bọ̀ tó bá ti di àárọ̀ ọ̀la kùtù hàì máa jí kúrò bí o tó bá ní mi tó bẹ́ẹ̀ ọlọ́ òun jẹ́ ọmọ pé mo jù bẹ́ẹ̀ lọ owó sì jẹ́ kọ́kọ́ mi ó lásídẹ̀ntì lẹ́jọ́ ọ̀nà mo ní o tó bẹ́ẹ̀ kò lè lásídẹ̀ntì. Kọ̀mọ̀ bẹ́ẹ̀ náà ti jẹ́. Ló bá ní èmèrè burúkú èmèrè burúkú bá fún ọ lóògùn kò ṣiṣẹ́ gbogbo ọba kò ṣiṣẹ́. Ọwọ́ ìfọwọ́ bọ̀ ògùn ti bàjẹ́. Làbá n tó dìjà nìyẹn o mo wá rí i pé mo bá yaṣẹ́ yẹn di aago 4 ìdájí Fétí Àbálógun yànpọ̀ ńlọmọṣẹ́ mi àkọ́kọ́ ó tẹ̀lé mi lọ síbi program mi. Ó lọmọṣẹ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ ni ó sì sóríire. Ọmọ dáadáa sí ni ọmọ dáadáa ni yóò sì máa sóríire lọ ni. Kò síbi tó ti rí mi dọ̀lẹ́ ẹsẹ̀ méjì ló máa fi kúnlẹ̀. Ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Tí a bá dẹ̀ pàdé ń bi ṣẹ́gun àwọn tó bá tẹ̀lé mi ló máa lé wọn sẹ́gbẹ̀ẹ́ báyìí á ní èmi ni mo fẹ́ máa ṣe ọ̀gá mi. Iná àlùbáríkà fi wọṣẹ́ ọmọ ni kò dẹ̀ ní sórí burúkú láyé lágbára Ọlọ́run kò fojú pa mí rẹ́ rí. Now lábá lọ ya sẹ́yìn pàtó dago 4 ìdájí èmi ìwúlẹ̀ dágbére fún Gbenga mọ́ mo ti kí di ẹrù mo ti ní Fétí ọ̀yá gbé báyìí. Ìjà òde o. Ìjà kékeré kọ́ àwọn yẹn ti ń dúró de fún ìdíjọ́ mẹ́ta wọn lè ṣiṣẹ́ nílé Ifẹ̀. Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìjà lẹ́yìn lílọ? Mo lọ mo sì dé Ifẹ̀ láyọ̀ àti àlàáfíà kò síbi tí òkú pè mí sí. Kò sí fóònù ńgbà náà lọ títí bí eléyìí. bó ṣe gbọ́ pé fẹ́ mo wà ní Gbenga ṣe kó gòdè nìyẹn. Kí ló kó tó kó dé jọ kẹsẹ̀ àmọ́ fẹ́. bẹ́ẹ̀ jà ó ní yàn kankan bí ó dáṣẹ́ tí ó dé ní àbọ̀. Ó disturb location. Ó disturb ẹ̀ but àwọn bàbá àgbàlagbà yẹn àbá Fálétí wọ́n wá pẹ̀tù sí inú pé. Ṣé ọkọ̀ ti dá lẹ̀? Wọ́n ló rẹ̀ kẹ́ ọ̀hún tó mọ̀ tí mo ti ẹ̀kọ́ máa ń rọ sí kiri ni torí pé dáago 2 àárọ̀ bá ti lè Gbenga ó ti wà ọ̀rà yìí. Ẹ̀gbọ́n late Gbenga Adeboye àjọṣe kan tí wọ́n dẹ̀ sọ fún mi pé kò ní ta tí ó dẹ̀ ta. Ta ló sọ fún mi kò ní ta? Bọ̀dá Gbenga fúnra torí mo bá wọn rìn dáadáa. Kí ló dé sọ pé kò ní ta? Well mi ṣe rí bóyá bí mo ṣe lè dáhùn ẹ̀ ni wípé bọ̀dá late Gbenga Adeboye fúnra wọn special creature kan ni wọn. Wòlíì ni wọn. Bẹ́ẹ̀ ni so nínú àwọn ìrìn yẹn náà kàn sọ fún mi pé gẹ́gẹ́ bí wòlíì tí mo mọ̀ sí ẹ̀ náà ní iṣẹ́ tí a fẹ́ lọ ṣe yìí o ti pé for the fact pé mo fẹ́ káwọn wà involve àwọn á ṣe gbogbo ohun tí mo bá fẹ́ o wípé ṣùgbọ́n kò ní ta. Mo wá ní ṣe nǹkan kan wà tí a lè ṣe tó fi máa ta. Wọ́n ní nǹkan wà tí a lè ṣe wípé tí n bá lè ṣe àtà bọ̀ àṣe. Kí ni nǹkan tó ní kẹ́ ṣe? Ṣe rí yàtọ̀ sí ti record yẹn there are some things tí ẹ̀gbọ́n sọ fún mi even about my life. Okay. Tó dẹ̀ jẹ́ pé ó rí bẹ́ẹ̀ tí kìí ṣe méjì tí kìí ṣe mẹ́ta. Mo wá fẹ́ wá mọ̀ wípé àwọn tí wọ́n ní kí n ṣe yẹn tí mi bá ṣe kí n wò bóyá ó máa ta kò ní ta because èmi wò pé báwo ni Gbenga Adeboye ṣe máa wà nínú iṣẹ́. Wọ́n sọ̀rọ̀ ní àbọ̀ kọrin. Wọ́n sọ̀rọ̀ ni. Okay. Wọ́n sọ̀rọ̀ ni. Báwo ni wọ́n mime ṣé mime náà bá ń pè é wọ́n sọ̀rọ̀ bí baba late MKO Abiola ní track kan then track kìíní àwọn gangan náà open track yẹn tán ní alábẹ́fẹ́ ọ̀kìn kíní kan ní mí nǹkan kan tán pé lágbájá rè Túndé Akínsànmí nǹkan kan wọ́n ṣá ọ̀rọ̀ ni wọ́n ṣá sọ nínú ìjà. kẹ́ẹ̀ tó ṣe rárá náà sọ pé kò ní ta abẹ́ tí rẹ́kọ̀tì náà ti gbọ́ tán rí pé kò dùn. Àti ìjọ tí à ń lọ sí studio ni wọ́n sọ fún mi nínú mọ́tò pé kò ní ta. Bẹ́ẹ̀ ni.
wọ́n ní because àwọn pé àwọn èèyàn tí wọn ò ní jẹ́ kó tà náà ni àfi tí ń bá lè gbé ìgbésẹ̀ pé kó tà bọ̀ gẹ́gẹ́ mo ń sọ lọ. ìgbésẹ̀ spiritual ni àbí. bẹ́ẹ̀ ni bọ̀ èmi wò pé mo fẹ́ wo ohun tí òfin ní jẹ́ kíṣẹ́ yìí tà nígbà tí ẹ̀gbọ́n gangan tó wà nínú ẹ̀ so mi gbé ìgbésẹ̀ kankan and ìgbà tí à ń ṣiṣẹ́ yẹn ní studio àwọn nǹkan kan ṣẹlẹ̀ tí mo fi mọ̀ dáadáa sí irú ẹ̀dá tí bọ̀dà jẹ́ and nígbà ká tó parí iṣẹ́ ṣẹ́rí input àwọn èèyàn irú àwọn gan wọ́n sọ fún mi pé iṣẹ́ yìí o kí n lè mọ̀ pé afẹ́rí lè ṣiṣẹ́ wọ́n ní anybody tó ti ń produce mi rí pé kí n gbàgbé pé àwọn á fún mi ní producer kan wọ́n fún mi ní Dàpọ̀ Gbenga 2 manager Babara so ìwo yẹn tún fún mi ní confidence pé báwo ni irú ẹni yẹn ṣe máa produce iṣẹ́ tá a máa lọ ṣiṣẹ́ ní Ivory music tá a máa sọ pé iṣẹ́ yẹn ò ní tà but at the end of the day kò tà lóòótọ́ and even nígbà tá à ń ṣiṣẹ́ yẹn lọ́wọ́ ni marketer tó fẹ́ tà tó ti show interest pé òun á tà nígbà tó ti gbọ́ nínú ẹ̀ pé iṣẹ́ yìí dá kí iṣẹ́ yẹn tó jáde nígbà tí a ti ṣe master yes no ìgbà tán ti mix tán ti ṣe tán ó ní kọ́ńkàn fún un ní copy ìyẹn marketer yẹn ó lọ sí zone wọn ó present ẹ láàrin àwọn ẹgbẹ́ wọn kankan even iṣẹ́ yẹn ò tí ì jáde wọ́n fún mi ní award lórí ẹ̀ but marketer yẹn gan ò lè sọ pé àwọn ta 200 copies kò tà. ní ọ̀pọ̀lọpọ̀ gbà nígbà tí bọ́dà sick ọ̀pọ̀lọpọ̀ mọ nǹkan tó ṣe wọ́n but àwa mọ̀ nígbà tí bọ́dà sick nígbà tí àwọn náà lórí ẹ̀ fún mi ní àǹfààní láti mọ̀ nǹkan sọ ń pè mí torí mo tẹ máa ní kí n name àwọn ọ̀gá mi wọ́n wà ó jẹ́ kan nu wọn ṣe understand òun ni mo ṣe máa ń sọ pé nínú iṣẹ́ entertainment yìí ọ̀gá mẹ́rin ni mo ní ó nídìí tí Àlàdé Arómiré tó ṣe ju Gbenga Adébóyè lọ nínú ọ̀gá mi ó nídìí tó yẹ pé Àlàdé fi jù wọ́n lọ but ọ̀gá mi ni kò ń ṣayé ìgbà tí wọ́n máa ń sọ pé ọmọ ọṣẹ́ ọmọ ọ̀dọ̀ ni but ọ̀gá mi ni tòró kọ́ mi ń ṣe ìgbà kan kò síbi tó lè wọ̀ tó ti lè fẹ́ sọ̀rọ̀ mo máa wà ń bẹ̀ kó tó di pé wọ́n ṣẹ̀bẹ̀rẹ̀ sí káwọn ọmọ ṣẹ́jọ ni o so ó dẹ̀ jẹ́ni tí ó yàtọ̀ pátápátá gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ Gbenga Adébóyè is different anybody tó bá fẹ́ mọ̀ kó mọ̀ Àlàdé Arómiré ó nímọ̀ ni ó ní ìmọ̀ ó kọ́ ìmọ̀ ó wá ní brain but Gbenga Adébóyè ò ń ṣe èèyàn ò ń ṣe normal person yes ó ṣàní he's not a normal person tí ẹ tún yàtọ̀ sí pé toro smart because nǹkan tó fún mi láǹfààní yìí ni pé mo jókòó mo wára mi gbogbo nǹkan tí mo ṣe léni ṣe mo gbọ́ alátọ̀run ni ẹ̀kọ́ àti ìmọ̀ ni mo ní ẹ̀kọ́ tí wọ́n kọ́ mi mo wá lọ gba ìmọ̀ right mo kàwé mo ń ṣe research ló jẹ́ kí n mọ nǹkan tí mo mọ̀ ṣe understand spiritually mo rò pé I'm not too kò ń ṣe pé spiritually mo mọ̀ pé there's something about me but I can't split it because I'm not a prophet mi lè sọ nǹkan tó wà nípa mi nípa spiritual but my mind tells me that there's something about me but ìyẹn máa ń gbé sẹ́gbẹ̀ẹ́ ni because I cannot prove it scientifically I can't prove it so but ìyẹn ló wá fún mi láǹfààní láti lè identify èèyàn méjì tó jẹ́ pé eléyìí ó smart ó ń kàwé ó ń pass ó mọ gbogbo ìwé ẹ̀ títí a bá kọ ó máa mọ̀ ó yá jẹ́ kí n mọ̀ yẹn yàtọ̀ sí pé eléyìí gbogbo nǹkan tó bá ti nǹkan tí ò sí ní class tó ń kàn ṣe báyìí ó ti mọ̀ nǹkan tó bá kọ̀ sọ lójú ẹ̀ ń sìn tó bá kọ̀ sọ pé bọ̀dá o ìdérí kíní kọ́lọ̀ ẹ̀ yẹ́lò ni ẹ bá sọ ń pa ẹ̀ ká dẹ̀ máa sọ̀rọ̀ lọ gbúrúgbúrú ó yàtọ̀ sí ẹni tó sọ pé tó bá mix blue àti kíní kan ayọ̀ kọ́lọ̀ yẹ́lò then kíní yìí orí round báyìí òun ni tèmi wọ́n kọ́ mi kí n tó mọ̀ ni wọ́n kọ́ Àlàdé kó tó mọ̀ ó wá ní ìmọ̀
láti wo ọjọ́ iwájú kí ló lè ṣẹlẹ̀ kí lèèyàn gbọ́dọ̀ máa ṣe sílẹ̀ ń sìn ohun tẹ́yìn ò tí rò Àlàdé ti rò ṣùgbọ́n Gbenga ò nọ́mà bàbá Gbenga nǹkan ẹ má yẹ ká tanra wa jẹ mi ò tí ì rí irú ẹ̀ ní gbogbo àgbáyé kò ń ṣe Nàìjíríà Áfíríkà nìkan ẹ̀yin náà mọ̀ pé nísìnyí tí máa lọ sí the whole world mo máa ń ka ìlú tí mi ti dé ni mo ti dé àwọn ìlú o mo ti bá àwọn Indian ṣe mo ti bá àwọn China ṣe mo bá àwọn ní magician àwọn májíkì tó yẹ pé wọ́n lè sọ ara wọn di nǹkan míì tí ò ń ṣe pọ́rọ̀ bójúbójú o ṣùgbọ́n Gbenga Adeboye àfẹn tó bá tanra ẹ̀ jẹ́ o àfẹ́ tẹ́ bá súnmọ́ because tẹ́ bá jí délé ẹ̀ ní 6:30 tẹ́ bá gbé ìwé yìí fún bàrà Gbenga á ṣí báyìí. Okay. Ilé ká púpọ̀ o. A lọ síbi tó wà sí ẹ̀ǹdẹ̀. Àti gbọ́, àwọn ilé ìwọlé ò tú o. Okay. Ó ti yá. Nǹkan tó wà ní ìwé ìbọ̀dá Gbenga bá ń sọ. Ẹni tó sùn. Ọlọ́run blessed Gbenga Adeboye with extraordinary uncommon talent. He thinks very fast. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ mọ̀ pé àwọn ẹ̀fẹ̀ tí Gbenga Adeboye tó mọ ṣe lórí rédíò àbí ní gbogbo bí ó ṣe kàwé púpọ̀ tó ó máa ń kọ sílẹ̀ yóò kọ sílẹ̀ ó wá jẹ́ nìkan tó jẹ́ pé ó máa ń fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣe ọgbọ́n. It is from Gbenga Adeboye I got to understand that everybody is blessed with one talent or the other. Your failure to discover your talent òun ló máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ derail kí ọ̀pọ̀lọpọ̀ wà fulfill in their destiny. Gbenga Adeboye came into this world. He developed himself despite the fact that he's not so educated. But he's an uncommon personality and he thinks very fast. Kò sí tí Gbenga ẹ wo èdè tí Gbenga Adeboye ń sọ lẹ́nu. Èdè tó strange sí some people in the city ni. Ìyẹn bẹ́ẹ̀. Bàbá tó bí Gbenga Adeboye bí wòlíì la lè pè tó jẹ́ pé bàbá yìí gan ẹ̀fẹ̀ tí ń bẹ lára rẹ̀ lásán ó tó Gbenga Adeboye ṣe rẹ́kọ̀dù bíi 40. Ìlú tá ti bí ìlú Ọdẹ Òmu ni wọ́n ń pè ìlú Ọdẹ Òmu náà ti bí Gbenga Adeboye. Ọdẹ Òmu yìí ní í ṣe pẹ̀lú Mọdákẹ́kẹ́. Èmi àti ìlú Ilé-Ifẹ̀ ní Gbenga Adeboye ti kàwé. Ìlú Ilé-Ifẹ̀ ní Gbenga Adeboye ti kàwé. Ayé sọ pátápátá lọ́pọ̀lọpọ̀ lè mọ̀ sọ kì í sì ṣe ìgbà tó dé ìlú Èkó ló ti jẹ́ ẹni tó jẹ́ pé ó làmìlaka nínú ká sọ̀rọ̀. Daddy jẹ́ pẹ́sà mi mọ̀ bí mo ṣe fẹ́ describe it because mo kéré nígbà tí wọ́n kú but gbogbo nǹkan tí mo ti rí bí mo ṣe kéré tí mo fi dàgbà Daddy jẹ́ mi sí gbogbo ayé nífẹ̀ẹ́. Mi mọ̀ bí tó ti rí talent tó ní because it was very very overwhelming. Daddy wọ́n jẹ́ very good man. At least àwọn nǹkan tí mo ṣe lè rántí nígbà tí mo kéré. Kò sí ẹni tí wọ́n kì í ṣoore fún. Wọn ọmọ bó ṣe ń sọ no téèyàn bá nídìí ìrànlọ́wọ́. Wọ́n nífẹ̀ẹ́ everybody bí ọmọ wọn bí àbúrò wọn bí ẹ̀gbọ́n wọn bí family wọn. Sometimes Daddy máa dé láti ibi tó ti lọ ṣe show. Àní ní oúnjẹ ńlé. Mi àdé bí wọn wípé ṣe bí ó lọ ṣe kínní òun mú wá tá a máa fi sí oúnjẹ Daddy ní má bínú. Bí pa àwọn èèyàn níta mo lè ti fi gbogbo mi tán ẹ mú gàrí lọ́la máa wá owó tá a máa fi ra ṣe rice. So Daddy wọ́n máa feed àwọn èèyàn. Wọn ò ní mind pé kí àwa àti àwọn ká mú gàrí kí àwọn èèyàn kọ́ lè róúnjẹ jẹ. Ọkọ lè rí owó fún àwọn èèyàn. He was that generous. And speaking about his legacy,
èmi àti mọ́mí àti àwọn àbúrò mi pẹ̀lú àwọn close to me. I feel my support our upcoming artists. Foundation here might involve so many things, but after bearing, but see, pẹ̀lú ògo Ọlọ́run tí pandemic yìí tó bá ti tán, a fẹ́ bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀, a fẹ́ máa support our upcoming artists, a dẹ̀ fẹ́ máa fi ṣe a dẹ̀ fẹ́ fi support àwọn aláìní, because nǹkan tí dáàdì nǹkan tó máa ń jẹ́ kí ni wọ́n dùn nìyẹn ká máa feed àwọn aláìní. So that is what the foundation is going to be about. Then in the future, about any other ideas, any other good ideas, I'm not fixing. But for now, as I support upcoming artists, I definitely support our line. Not being Yoruba, me don't daddy. Bẹ́ẹ̀ni, kò sí. In fact, mi lè gbàgbé ọjọ́ tí ìgbà tí mo lọ sí school. The young boy kan ó bully mi, ó nà mí ní school. Mo wá wálé, mo wá sunkún. Daddy wa kọ́ mi ní taekwondo lálẹ́ yìí náà tí wọ́n kọ́ mi mo ṣe máa jà pípẹ́ lọ́la. Tí bá ti lọ sí school pé kí lọ́nà bàbá yẹn padà, mo ní mi ò lè dá mọ́, wọ́n ní òkè àwọn máa fún mi lórúkà kan. Pípẹ́ òrùka yẹn, ó máa fún mi ní agbára tí màá fi nà. Àṣọ ń tọ̀ mí ni, inú mi ti dùn because mo ń sunkún. Inú mi ti dùn, mo lọ sùn. Àárọ̀ kùtùkùtù mo lọ jí ọmọ ní dáàdì. Òrùka yẹn ń kọ́, mo ti ready for school, ó ní òrùka kọ́, òrùka ni. Wọ́n lọ sí kúkú lọ kàwé ẹ̀. So daddy, in fact, because ní ilé àwọn èèyàn máa ń wá everyday la máa ń ní àlejò, everyday nílé máa ń kún. So there is àwàdà máa ń wà nílé everyday because even mo kéré mi ò really understand nǹkan tí mo sọ, mo ṣàmọ̀ wípé everyday la máa ń ní àwọn èrò ńlé. Inú wọn dẹ̀ máa ń dùn tó bá ti wá lé wa, gbogbo wọn máa ń rẹ́rìn-ín, wọn máa ń gbádùn ara wọn kan tó kúrò nílé wa. Kí Ọlọ́run túbọ̀ máa fi ọ̀run kẹ́ olóògbé Gbenga Adeboye fún wọn tán.